Dr. Sharaf ẹ sì bẹ̀rù Ọlọ́run ẹ máa ṣe kọ́mẹ́dì yín tẹ̀ ṣe kò sẹ́ni kankan tó dá sí yín náà akọ òòṣà mẹ́ta tí wọ́n bọ́ ńlọrin ẹ fẹ́ dà láfíà gọ́ọ̀mẹ́ǹtì. dárúkọ òòṣà mẹ́ta tó ń bọ́ ńlọrin. ọ̀rọ̀ oníṣẹ̀ṣe kò jẹ́ oníṣẹ̀ṣe yìí Ìlọrin mọ̀ ní wàhálà rẹ̀ ti bẹ̀rẹ̀ nítorí pé wọ́n ṣe wọn nígbà wo kán ṣe kíní o wọ́n yẹn ṣerú nǹkan báyẹn ń bì báyìí Ìlọrin ìyẹn ló wá di pé Dr. Sharaf wa tẹ̀ sígbà ẹ̀ wá ní ká máa dákọ̀ orò tán ṣe ń lọrin ọmọ láwọn ní òkè tán pè lókè sóbì dókítà ni wọ́n máa ń lọ bọ́ dókítà ẹ̀ sì bẹ̀rù Ọlọ́run dókítà ẹ̀ sì bẹ̀rù Ọlọ́run ọkọ̀ ẹ̀sẹ̀ wa ta fẹ́ bí yín Dr. Sharaf ẹ̀ńjọ́ lẹ́kọ̀ọ́ lù yín jáde tẹ́ sọ báyìí ṣùgbọ́n ọmọ Ìlọrin tẹ́lẹ̀ rẹ̀ bá pé ó yẹ kẹ́ ti mọ̀ yí pé dókítà ẹ̀ ti ń bọ̀ ẹ̀ ń dìfẹ́mù lọrin ẹ̀yin nu Ọlọ́run nu ẹ wo Dr. Sharaf bí wọ́n ṣe ń rìkúrútù àwọn ọmọ kí wọ́n máa ṣàì lójútù nílọrin ẹ gbọ́ ọ̀rọ̀ yìí. ìlú wo ló ti wá sọláyà nílọrin nígèrè alẹ́mi wọ́n ti dápọ̀ díẹ̀ wọn àtúbọ̀ o wọ́n ti dápọ̀ díẹ̀ nínú tó wà nílọrin sá dárúkọ òòṣà mẹ́ta tó ń bọ́ nílọrin. wọ́n máa ń ṣe òòrùn ọdún jẹ́sí àbó ti wọ́n. ọjọ́ kò kàn. náà nítorí ọmọ ẹni ẹ tó kíráàkì ẹ ó kò kàn. tálọ́ láti lọrin tó tún fi kan kún wọn máa bọ́ ń jẹ́ darí. náà àfáà yìí mo pè wọ́n máa bọ́ sáré wọn náà dúró àwọn. ìwọ̀n fi mẹ́ta kún bàbá tó fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ ìwọ̀n mẹ́lẹ́wù dúdú yẹn ẹ fi mẹ́ta kún. inú tí wọ́n máa ń ṣe lọrin tó tápẹ́ sí kẹ́ ẹ máa ṣàlàyé fún wa. ó ní pé àwọn tó já obìnrin. gbogbo àwọn sàkóso àti àwọn sàǹkọ ẹ mọ ẹ̀yin òpin lọrin. àdúrà wọ́n máa ń gbé mi lọ́wọ́ àbá. wọ́n bá wọn tutọ́ sí lẹ́yìn rẹ̀. wọ́n sì máa ń àwọn èèyàn wọ́n a ní. ẹ má parọ́ máa wá o ẹ má parọ́ máa wá o gbogbo lọrin gbọ́ yín báyìí o. a ní tóbi a ní òkè kẹtẹ pẹ̀lú oṣù. wọ́n máa ń lọ bọ́ ok wọ́n máa kí i wọ́n pẹ́ tóbi mọ́ kọjá lọ. ok ẹ ti tán fún ìkẹta ẹ má parọ́ máa wá o. òun ni pé àwọn èèyàn wọ́n máa ń dúpá jíṣẹ́ fún àwọn tó jẹ́ àwọn àbá. lọ́nà wo. wọ́n ní pé wọ́n gbé àti àbá lórí. ọba tẹ́lẹ̀ wo afá ló lè ṣe mí. bẹ́ẹ̀ni ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ má bàbá ẹ fún ọlẹ́bùn márùn. táwọn afáàlì mi ò bá tẹ̀ wá jọjú táwọn Sheikh Adam ò jọjú táwọn Sheikh Kamaldeen ò jọjú ṣé báwọn Prof Aláró ń bẹ́ẹ̀ àbáwọn yìí náà tún ṣe alùsùn náà mọ̀ tó fi wá jásí pé orò ni wọ́n á ṣe ń lọ nísìn àtẹ́bọ ṣe é ti rí báwọn. ọ̀dà. ok Muhammad bin Abdulwahab wọn láyà abẹ́ ẹ̀kọ́ ni sọ láyà bí ọ láyà. Sheikh Muhammad Abdulwahab tí wọ́n ń sọ yìí ẹni tó jẹ́ tí oníkálukú tí a gbàgbọ́ wípé àwọn ni wọ́n jẹ́ olùdásílẹ̀ fún sàfíà òun ní wá ń pọ́n wípé ó láyà ó lẹ́sìn Ọlọ́run ọ̀dà àwọn ọmọ náà wá múra wọn ń jákè ẹ̀wù. sọlá láyà ìlú wo ló ti wá sọ láyà nílọrin nígèrè alẹ́mi wọ́n ti dápọ̀ díẹ̀ wọn àtúbọ̀ o wọ́n ti dápọ̀ díẹ̀ nínú tó wà nílọrin sá dárúkọ òòṣà mẹ́ta tó ń bọ́ lọ́rin. ẹ gbọ́ wa ok ìgbà tó bá wá ṣe ìsìnàdúró yẹn sí lọ ni pé kí wọ́n dákọ̀ òòṣà ẹ dákun sà ń bọ̀ sà láìfù mọ́ wa ìgbà tó wá ń sọ wáyé pé kí wọ́n dákọ̀ òòṣà mẹ́ta tó ń bọ́ lọ́rin tó bá wá jẹ́ ìlú kèfèrí ńkọ́ kí ló ní kí wọ́n dákọ̀ I expect kí Dr. Sharaf ní kí wọ́n dákọ̀ mosque mẹ́ta kí wọ́n dákọ̀ tẹ́ ẹ bá fẹ́ dákọ̀ mọ́sálásí àwa tẹ́ ẹ máa ń pè ní alùbídíà ṣe bí mọ́sálásí àwọn alùsùn náà ń bẹ tẹ́ni kí wọ́n dákọ̀ ẹ wá gbé Ìlọrin lọ sí orí afẹ́fẹ́ torí pé ẹ fẹ́ aspag ẹ fẹ́ asẹ̀mọ́ á ní kí wọ́n máa dákọ̀ òòṣà mẹ́ta tí wọ́n bọ́ ńlọrin ẹ fẹ́ dà láfíà gọ́ọ̀mẹ́ǹtì. wọ́n máa ń ṣe òòrùn. ìwọ ọmọ tó ní wọ́n máa ń ṣe orò yóò bá ẹnu rẹ̀ yẹ́n mo rántí ń ṣe orò nílọrin ẹ wò báyìí dókítà náà sì gbà bẹ́ẹ̀ ó ní wọ́n ń ṣe orò
wàláì ẹ sọ níwájú Ọlọ́run bí tí wọ́n ti ń ṣe orò tó rọ́mọ Ìlọrin làwa sì ń gbé à ń sì ń ṣèwọ̀n bá tá a lè ṣe ọ̀rọ̀ oníṣẹ̀ṣe kò jẹ́ oníṣẹ̀ṣe yìí Ìlọrin mọ̀ ní wàhálà rẹ̀ ti bẹ̀rẹ̀ nítorí pé wọ́n ṣe wọn nígbà wo kán ṣe kíní o wọn èsè irú nǹkan báyẹn ń bí báyìí Ìlọrin ìyẹn ló wá di pé Dr. Sharaf wa tẹ̀ sígbà ẹ̀ wá ní ká máa dákọ̀ orò tán ṣe ń lọrin ẹja gbọ́ díẹ̀ sí i. ṣẹgbọ́n nísìnyí ọmọ yẹn ní ọdún ṣẹ̀ṣe àmọ́ tí wọ́n ń boná ti ń ṣe ìjọ ti dáwọ́látún Islamiyya alimiya dáwọ́lá ẹ̀sìn Islam tó jẹ́ ìtàfà alimi ńgbà tó ti dé ń boná ti ń ṣe ṣẹ̀ṣe nílọrin àbí gbogbo problem tó ṣẹlẹ̀ kọjá kódà tó fi mọ́ta lọ lọ́hùn tó fi mọ́ everything tẹ́rí tó ṣẹlẹ̀ níbi àwọn ọdún ṣẹ̀ṣe àwọn iye mọ́jà àwọn kankan ṣé kìí ṣe lọ́yìn ló gbógun tì í ni ṣé àmọ́lú yín ni èwo náà gbógun tì í mẹ́ Dr. Sharaf. àbáwọn aráàlú yín kọ́ ni wọ́n fẹ́ wá ṣe orò nílọrin àkọ́dẹ́ wá ní iye mọ́jà. ẹ má bínú ẹ̀yin aráàlú wọn ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ọ̀rọ̀ ni o kó bá yé. tọ́mọ ni ẹ tó kíláàkì ọkọ̀ kan tọ́lọ́ láti lọrin tó tó fi kan kún. ṣe é gbọ́ ìlú àfa alimi ìlú táwọn àfa wa ìlú Sheikh Adam ìlú Sheikh Kamaluddin Adabi ìlú Sheikh Agbarigidoma àtàwọn míì tó bá ti àwọn aráwọn kan tí wọ́n ń ṣe rédèrèdè ó bọ̀rọ̀ wo táwọn tí wọ́n ò ṣe rédèrèdè mẹ́ẹ̀ wọ́n á ṣe irú yẹn pé ta ló tú wá láti lọrin tí ó máa bà lọrin ló kọjẹ́ ó yẹ kí wọ́n mú yín sà. wọ́n máa bọ́ ń tiẹ̀ darí ní àfáà ìmọ̀ pé wọ́n máa bọ́ sáré. wọ́n ní wọ́n ń bọ sàárè ńlọrin. wọ́n náà dòwò àwọn ìwọ́n fi mẹ́ta kún bàbá tó fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ wọ́n ẹlẹ́wù dúdú yẹn ẹ fi mẹ́ta kún ìrìn tí wọ́n máa ń ṣe lọ́rin tó kápẹ́ sí tẹ́lẹ̀ máa ṣàlàyé fún wọn. ṣẹ́gbọ́ kọ́ máa sọ gbogbo tí wọ́n ń ṣe ńlọrin tó tako ẹ̀sìn tí wọ́n máa ṣàlàyé fún wọn ẹ máa bọ̀ ẹ̀yọ́ máa wọ́n ẹ máa bọ̀ ẹ wá ṣe àìlójútì èyí tí jàbàtà ṣe kù. ó ní pé àwọn tó já obìnrin. gbogbo àwọn ṣàkóso tí wọ́n máa ń ṣàkọ ẹ̀ mà ẹ̀yin ò gbé lọ́rin. adílẹ̀. ṣẹ́gbọ́ ìṣàkóso tí wọ́n máa ṣà nílọrin. wọ́n máa ń pè mí lọ́dọ̀ àpá. lọ́ba àwọn ti tọ́ sí lẹ́yìn rẹ̀. wọ́n sì máa ń pè wọ́n máa ń. ẹ má parọ́ máa wá o ẹ má parọ́ máa wá o gbogbo lọ́rin gbọ́ yín báyìí. so òótọ́ ni ẹ̀yin sì ń sọ ṣé òótọ́ ni dókítà ń sọ òótọ́ ni dókítà ń sọ mọ́ wa yìí. a ní sóbì a ní ètò ìtẹ́tẹ́ pé ó ti sóbì. wọ́n máa ń lọ bọ́. ṣẹ́gbọ́ ọmọ làwọn ní òkè tán pè lókè sóbì dókítà ni wọ́n máa ń lọ bọ́ dókítà ẹ̀ sì bẹ̀rù Ọlọ́run dókítà ẹ̀ sì bẹ̀rù Ọlọ́run Dr. Sharaf ẹ̀ sì bẹ̀rù Ọlọ́run ẹ máa ṣe kọ́mẹ́dì yín tẹ̀ ṣe kò sẹ́ni kankan tó dá sí yín náà. wọ́n máa kí i wọ́n máa sóbì máa ń kọ́. wọ́n máa ń kí òkè sóbì ẹgbọ́n tí dókítà fi ń qualify lọ ni. wọ́n máa sóbì máa ń kọjá lọ. ọkẹ́ ẹ fi ká pọ̀. ìkẹta ẹ má parọ́ máa wá o. èyí ni pé àyàn máa wọ́n máa ń tipa jíṣẹ́ pé àwọn tó jẹ́ àwọn àpá. lọ́nà wo. wọ́n lè fún wọn ni pé wọ́n gbé àṣẹ àpá lórí. abáṣẹ́lẹ̀ wo afá ló lè ṣe mí. ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ máa bàbá ẹ fún ọlẹ́bùn márùn-ún. tẹ́gbọ́ ìgbà tí wọ́n bú lọrin tán dókítà ẹ̀ wá ń fún wọn ní ẹ̀bùn dókítà Alárò ọmọ lọrin náà níwọ̀n wọ́n bẹ́ẹ̀ àwọn àfa bẹ́ẹ̀ tó jẹ́ àwọn àfa alùsùnà tẹ́lẹ̀ wọ́n pé o wọ́n bẹ́ẹ̀ o ìgbà tí wọ́n bú lọrin tán tí wọ́n lẹ pépà tí kì í ṣe tiwa mọ́ wa tán dókítà wa ní kí wọ́n wá gba ẹ̀bùn ṣùgbọ́n kó ẹ̀sán wa ta fẹ́ bí yín Dr. Sharaf ìjọ lẹ́kọ̀ọ́ lù yín jáde tẹ́sọ̀ báyìí ṣùgbọ́n ọmọ Ìlọrin tẹ́lẹ̀ rẹ̀ bá pé ó yẹ ká ẹ ti mọ̀ yí pé dókítà ẹ ti ń bọ̀ ẹ ń defame Ìlọrin ẹ̀yin nu Ọlọ́run nu with due respect.